Kéré o, èyí la sọ fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń jẹ iṣu nílùú Libya. Ó ní pé wọ́n ní kí lásìkò tá a wà yìí ká rọra máa jẹ iṣu o, torí pé owó tó gara tó gani lára òun ni wọ́n ń ta iṣu ní ilẹ̀ Libya. Pàápàá jùlọ iṣu tó bá rí báyìí ṣe rí bó ṣe lẹ owó mọ́ ọ lára, which is 65 dinar equal to bíi 13,500 Nigeria money. Owó ní iṣu kékeré tẹ̀ ń wò ní ojú òwòrán yín yìí o. Ẹ má jà á fi gbogbo owó tá a máa tùjọ tá a fi ra blọ́ọ̀kù ká má fi jẹṣu o, torí pé ó ti wá lágbára báyìí, ó ti débi góńgó débi pé nínú Libya ń bí a ò lè jẹ ohun tó wù wá mọ́ nítorí pé owó là ń jẹ o. 13,500 naira òun lẹ̀ ń wo iṣu ẹyọ kan yìí. Ẹ gbà wá o, ta ló máa gbà wá nú eléyìí báyìí? Àfi k'Ọlọ́run Ọba kó ṣàánú wa. Ta ló rán wa wá lu Libya? Kò tiẹ̀ yé mi o.